Hmm. Ikó múra gidi kọ́mọjọ́ gba adé rẹ̀. Jésù fúnra rẹ̀ ní wíwá ohun ìbọ̀ kánkán èyí kò rí kò dì í mú gidigidi kó dẹ̀ ṣọ́ra rẹ̀ kán má bàa gba adé rẹ̀. Òun là kò rí ọ̀rọ̀ tòní o. Kó bá lọ sínú ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 11 wàá rọ̀rọ̀ Jésù kọ mẹ́ran rẹ̀ kọ sọ níbẹ̀. Ó sọ sí hàn àyànfẹ́, ó sọ sí hàn ọmọ Ọlọ́run. Ẹ gbà á lámọ̀ràn àtúnyànjú kọ́ni ké mo sùn lọ kọ́ni ké mo mọ̀ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ké mo mú ṣàwàdà. Ikọ̀ ọmọjọ́ gbadé rẹ̀ òun là kò rí ọ̀rọ̀ mi tòní. Kàn ń pè ládé. Adé jẹ́ èrè, ó jẹ́ àmì àṣeyọrí. Adé gan fúnra òun ló dàbí ufe ẹyẹ, ufe tó ń gbé ko ìhàn àṣẹ́gun. Adé jẹ́ èrè kò líye lórí kọ̀nìyàn mọ rírì rẹ̀. Adé gan òun ni ọlá àtọ̀wọ̀ kan bù kó ọnìkan ṣàṣeyọrí kò jẹ́ pé òpin tẹrẹ̀ nínú eré òjé ni òun ni adé ni. Adé jẹ́ àmì ọba àtọmọ ọba kọmú kan dání mọ̀ yàtọ̀. Adé jẹ́ nǹkan rẹwà. Lẹ́yìn eré òjé ó lè gbàgbọ́. Lẹ́yìn iṣẹ́ tẹ̀mí iṣẹ́ tọ́ra òlàkàkà àtúgbìyànjú òṣèréré ònàọ́sí àtúndáwó nínú iṣẹ́ ìrere kí ọmọlẹ́yìn Kristi Jésù. Adé ni òun ni Jésù Kristi òun ní ṣèlérí. Ká má bàa dẹ̀yìn orẹ́yìn kádé rẹ̀ kẹ́ bọ́mọ ọlọ́ àbí kẹ́ bọ́ sọ ọmọ olòmórìn àbí kí hàn kàkà kékun mọ́ jẹ́sẹ̀ sí hàn kán gbá sọnù kán mú ṣàwàdànù mọ́ ọ lọ kí wọ́n gan-an kọ́ yóò gbadé rẹ̀ sọnù kí òun kò yóò tú ó sí òrì o ká ṣọ ọba kẹ́ẹ̀dí fífà ya kó lọ́ra rẹ̀ kí òun nìkan jẹ́ pé ó láṣọpọ̀ ó lùyì pẹ̀lú adé èlórí ọba kò jẹ́ pé ọyọ̀dé sí sọnù kọ̀nìyàn bá pàdánù adé rẹ̀ kẹ́ àǹfààní kẹ́ òun kọ̀nìyàn pàdánù rẹ̀ ká ṣòfò rẹ̀ kàn bá gbadé rẹ̀ lọ lọ́rẹ̀ ọgbọ́dọ̀ kíyè sọ́ra o torí pé ìyẹn rà kẹ́ àkọ́jẹ́ pé gbadégbadé náà yà wọ́n gbọ́dọ̀ ṣọ́ra kó ìyẹn ọ̀tá kò fẹ́ bàtọ́ni jẹ́ kò jẹ́ pé ò léparun lójoojúmọ́ èsùn kankan lépa ju pé adé kò yẹ ọ́ kò yẹ ọṣẹ́ ìránṣẹ́ rẹ àtòlàkàkà rẹ àtòmọ́rajì rẹ adé ní gan-an òun náà fẹ́ gbà sọnù ṣé wọ́n fẹ́ dé o wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ gbà sọnù lọ́rẹ̀ wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ mú ọ kùnà ìjọba Ọlọ́run wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ mú ọ kùnà èrè àtòdálọ́lá Ọlọ́run ti ṣe kó ìhàn àyànfẹ́ rẹ̀ mọ̀ọ́jọ́ gbadé rẹ̀ arábìnrin mọ̀ọ́jọ́ gbadé rẹ̀ arákùnrin wọ́n gbọ́dọ̀ kíyè sọ́ra ìra kàn ń tọpinpin kàn ń tọpasẹ̀ ọ́ni burúkú wọn náà wélé ọ o ajákun kàn bá ti rí pé wo fẹ́ èyìn bá a nì ajákun bo síbẹ̀ ìhàn náà ní í ṣe sì wíkó èyìn léparan ni pé wọ́n fẹ́ gba adé rẹ̀ wọ́n fẹ́ gbà á sọnù ṣọ́ra kì í káìní kánikàní pọ́npọ́límúlọ́ o wọ́n fẹ́ pa Ábélì ògbàmúrìn èsì pópó kan yóò mójú rí ògbàmúrìn ó yóò ṣe nípa ẹ̀tàn àrékérekè kẹ́ nínú irú ọ̀nì bá kẹ́ ń pè ní Kéènì ó àyíká ibi kọ́yà rúra bí hàn nìbá apanimáyọ̀dá nìbá nítòsí níbẹ̀ ṣọ́ra kẹ́ ń lẹ́mí òkùnkùn wọn ṣọ́ra kẹ́ ń Dẹ̀lílà
kàn wí o tanran ọ̀hún tanran ọ̀hún ní pílò kọ̀yẹ̀kọ̀yà ti á sinmi kó gbórí rẹ̀ lé bẹ́ẹ̀ ọgbọ́n àti fá agbára ọlọ́run àti àṣírí iṣẹ́ ìránṣẹ́ kẹ́nu ayé rẹ̀ ọgbọ́n bá àna ẹ̀dá ṣọ́ra kó èèyàn jésébẹ́lì kọ́ṣọ́bìnrin náà lọ ẹ̀yà ṣọ́ra kó èèyàn amnoni kàn wọ́n ṣàìsàn àyàfi kan bá jẹun lọ́ọ̀ rẹ nínú yàrá kọ́ra ran ti yọ̀ yá adé rẹ̀ náà fẹ́ gbà adé ògo adé ẹwà adé ayérayé kọ́lọ́run ti ṣètò kọ́ ọ́ gan-an náà lépa ṣọ́ra kí olójú kòkòrò gòláyàtì kẹ́ tọpasẹ̀ ayé rẹ̀ èèyàn Hẹ́rọ́dù kan kórìíra rẹ̀ ṣọ́ra kọ́ adé nì nínú ìgbàlà ọkàn rẹ nínú òrìrì tẹ̀mí nínú kété oko ti ṣe òmọ́ra jìrẹ kọ́ ọlọ́run Olódùmarè ọlọ́run fẹ́ kó kíyè sọ́ra níbi kan bá òrìn àjò kìrìsìtẹ́nì rẹ dé bá ọlọ́run rẹ kọ́ ṣọ́ra kọ́ ọmọjọ gbàdé rẹ wàrà dènì wàá dáàbò bò wàrà dènì wàá gbé pamọ́ wàrà dènì wàá mọ rírì rẹ̀ wàrà dènì nítorí pé wọ́n mọ̀ wí èrè kété kò yá ṣe nínú ayé níbi eléyìí ni o wàá jáko sáko èèyàn ò ní obi wàá sákẹ̀ṣẹ̀ wàá sáko tí o kọ́ kan fẹ́ mú kọ́ ọ lọ́sẹ̀ kó bá yọ pàdánù adé ògo kòró èdè ọ lágbára ọlọ́run Olódùmarè àgbàdé rẹ o wọ́n náà mọ̀ má dé rẹ mọ̀ mú ta tẹ́tẹ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ́nìkan gbàlà adédúró dèmí níjọba ọlọ́run o mẹ́ àpàdánù rẹ̀ ní àjà àgbàdé mi ìwọ náà sí kọ́ ire o.